Ẹ bá mi wá epo asín gbígbẹ méjì. Ẹ bá mi wá àdín àgbọn. Fún àwọn tí ò dá epo asín mọ̀ yàtọ̀ sí eku ilé, epo asín ni ó máa ń ní òórùn, ẹnu ẹ̀ máa ń gùn síwájú. Ẹ bá mi wá gbígbẹ méjì. Ẹ bá mi wá odó. Ẹ bá mi gún. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa. Eléyìí tí mo mú wá fún yín ní àkókò yìí ni àpòrò ọfà. Ẹni tí wọ́n bá ta ní ọfà ní ojú oorun tàbí ní ojú ayé, ọfà eléyìí tí mò ń sọ yìí ni spiritual ọfà. Àpòrò rẹ̀ ni a ti mú wá fún yín yìí. Ẹ bá mi gún epo asín yìí dáadáa, kí ẹ bá mi dà á sínú àdín àgbọn. Ẹ máa lò ó ní síbí méjì méjì ní ojoojúmọ́. Ẹni tí oró ọfà yìí bá ti wá yọ sí lára, yóò máa fi pa ojú àpá ní àṣẹ Èdùmàrè, ní àṣẹ Ọlọ́run ọba, oró ọfà náà yóò túká. Ẹ bá wa like program yìí kí ẹ sì bá wa share rẹ̀. Fún àwọn olólùfẹ́ wa tí ó sì ń béèrè nípa àsìkò tí wọ́n lè ṣe sàárà eléyìí tí a fi sílẹ̀ lọ. Sàárà ẹni tí ó bá ń wá oore tí ò tíì tẹ́ lọ́wọ́, tí a fi ọkà bàbà, àgbàdo àti ṣúgà pèlò rẹ̀. Kò sí àkókò tí ẹ lè ṣe. Eléyìí tí ó ti dáa jù ní àárọ̀ àbí ìrọ̀lẹ́. Ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀, nọ́mbà mi rèé. Ẹ̀yin sá mẹ́sẹ̀gì mi ní WhatsApp 08127770048 08127770048. Ohun tí a bá ń fẹ́ yóò tẹ̀ wá lọ́wọ́ ní àṣẹ Èdùmàrè.